àánú ọlọ́run kò ní fi wá sílẹ̀ níbi gbogbo tí ẹ ti ń wò wá bẹ́ẹ̀ ṣe ń subscribe síkànnì Jùgbà Master ẹ ní dalábùkù láàrin ẹbí. Lára àwọn àṣìṣe tó ń dá wàhálà sílẹ̀ lọ́rọ̀ ẹ̀sìn pàápàá jùlọ nílẹ̀ Yorùbá. Kò sí àní-àní pé ọ̀nà tí àwọn ẹ̀yà Yorùbá ń gbà ṣe ẹ̀sìn táwọn àjèjì mú wá fún wa yìí ọ̀nà àkàtàkìtì ni. Èyí tó túmọ̀ sí pé ẹ̀sìn tèmi dára ju tiẹ̀ lọ. Irọ́ nìwé mímọ́ ẹ̀sìn tiẹ̀ ń pa. Èyí wà lára nǹkan tó jẹ́ kílẹ̀ Yorùbá kó mọ̀ nísinmi. Lóòótọ́ ẹ̀sìn mẹ́ta ló gbajúmọ̀ jù nílẹ̀ Yorùbá: Ìsìláàmù, Kírísítíẹ́nì àti àbáláyé tó jẹ́ tiwantiwa. Èyí fààyè gba ẹ̀sìn Mùsùlùmí àti Kìrìsìtẹ́nì nítorí ìṣẹ̀ṣe yìí ni àwọn baba ńlá wa ti ń ṣe tipẹ́ látìgbà ìwáṣẹ̀. Èyí tó mú kí àṣà Yorùbá dáa jù lágbàáyé títí di àkókò tá à ń sọ̀rọ̀ yìí tí ò sí ẹ̀sìn kankan tó lè bá. Ẹ̀sìn àbáláyé fààyè gba àwọn ẹ̀sìn àjèjì nítorí àwọn baba ńlá wa kó èèyàn mọ́ra, wọ́n sì fi ààyè gba àjèjì pẹ̀lú ìfẹ́ tòótọ́ láti ṣe ohunkóhun ẹ̀sìn tó bá wù wọ́n. Ìfẹ́ táwọn baba ńlá wa nìyí, táwọn ìyá ńlá wa nìyí ló fà á tí àwọn ẹ̀sìn àjòjì yìí fi ráàyè ràn mọ́ nílẹ̀ Yorùbá. Ṣùgbọ́n bí wọ́n ṣe ń ràn tó èyí náà, ìpalára ló ń fà fún àṣà, ìṣẹ̀ṣe àti ìṣe ìran Yorùbá. Àwọn ará Saudi ló gbé ẹ̀sìn Islam lérí jù. Àwọn òyìnbó ló sì ń ṣe àkóso tìgbàgbọ́ nínú Jésù. Yorùbá ló ń ṣe àkóso ìṣẹ̀ṣe. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, àtakò pọ̀ fún ẹ̀sìn ìṣẹ̀ṣe látọ̀dọ̀ àwọn ẹlẹ́sìn àjèjì méjèèjì tó bá ìṣẹ̀ṣe láyé. Nígbà tí ààyè gba ẹ̀kùlù ọ̀dàn tán ló fẹ́ nípọn láyà bí ìrà. Ifá, Kùránì, Bíbélì sọ nípa àwọn nǹkan tó jọra wọn. Ó fẹ́ẹ̀ mọ́ sí nǹkan tẹ́ ẹ máa rí nínú Kùránì àti Bíbélì tí Ifá ò sọ nípa ẹ̀. Bí ayé ti bẹ̀rẹ̀, ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ àti ohun tó máa ṣẹlẹ̀ tó máa dẹ́kun òpin ayé. Ṣùgbọ́n àìní àgbọ́yé lọ́dọ̀ àwọn aláṣejù, àwọn onímọ̀nàfìkí, àwọn alákatakítí nínú ẹ̀sìn méjèèjì yìí tàbí ká ní ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ló ń fà á tí wọ́n fi ń ta ẹnu àbùkù bá ẹ̀sìn àbáláyé. Kò sí ẹ̀sìn tí ò dára, torí oníkálukú ló ní ọ̀nà tó ń gbà ṣe tiẹ̀ tádùá ẹ̀ fi ń gbà. Èwo wá ni bíbu ẹnu àtẹ́lu ẹ̀sìn àti ìṣẹ̀ṣe ẹlòmíì. Èrò tiwa ni pé ó yẹ kí ìjọba ṣe òfin tó máa fi kélé gbé ẹni tó bá ń tẹnu àbùkù bá ẹ̀sìn ẹlẹ́sìn tí wọ́n bá ti rí ẹ̀rí tó dájú pé ó ṣe bẹ́ẹ̀. Torí ibi tírú ẹ̀ bá ti ń wáyé, ogun abẹ́lé ló máa ń bẹ̀rẹ̀ kó tó di ogun àgbáyé. Ìlú tí wọ́n bá sì ti ń tẹnu bá ẹ̀sìn ẹnì kejì tí kò sí ìfẹ́, pàápàá jùlọ tí àlejò ti fẹ́ lé onílé nílé tí kò sì sófin tó lè dá wọn lọ́wọ́ kọ́, irú ìlú bẹ́ẹ̀ àwọn ìjọba tó ń ṣe àkóso ìlú náà ti kùnà ojúṣe wọn ni. Sísọ̀rọ̀ àlùfàǹsá àti àléébù látẹnu àwọn ẹlẹ́sìn kan sí kejì ó kọ sísọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, nítorí kò sẹ́ni tí wọ́n á bú ẹ̀sìn tàbí bú baba ńlá rẹ̀ tàbí bú àṣà àti ìṣẹ̀ṣe rẹ̀ tó máa gbẹnu dákẹ́ tí kò ní fèsì léyìí tẹ́nìkẹ́ni ò mọbi tó lè yọrí sí. Èrò tiwa ni pé wàhálà yìí ń pọ̀, ó sì ń sọ àwọn ìran àti àwọn ọmọ orílẹ̀-èdè yìí di ọ̀tá ara wọn. Ó yẹ kíjọba wá nǹkan ṣe sí i. Ìgbàgbọ́ àwọn èèyàn kan ni pé àwọn àáfàá àti àwọn ọba kan tí wọ́n ti ń kúrò nínú ìṣẹ̀ṣe bọ́ sínú ẹ̀sìn míì, nínú ìwà wọn, ọ̀rọ̀ ẹnu wọn àti ṣe wọn, ìwà wọn jọ pé wọ́n ń gbìyànjú láti fi ẹ̀sìn tí wọ́n wọnú rẹ̀ da ilẹ̀ Yorùbá rú àti láti dojú àṣà bolẹ̀. Ẹ máa gbọ́, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn àjòjì yìí ló dàbí ẹni pé àwọn tó ń ṣe ti gbowó lọ́wọ́ àwọn tó mẹ́sìn náà wá torí pé wàhálà wọn ti ń di lemọ́lemọ́.
ètò yìí kì í ṣe láti gbè lẹ́yìn ọ̀kankan nínú àwọn ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta yìí, ṣùgbọ́n òtítọ́ tó wà ńbẹ̀ ni pé wàhálà àwọn àáfàá kan pọ̀ lórí ọ̀rọ̀ ìṣẹ̀ṣe. A sọ pé gbogbo àáfàá o, àwọn àáfàá yìí ń pe àwọn oníṣẹ̀ṣe ní ẹlẹ́bọ, àfi bíi pé àwọn ẹ̀sìn táwọn náà ń ṣe kò sí ẹbọ nínú ẹ̀. Ẹbọ wà nínú ẹ̀, ọ̀nà tó ní kálukú ń gbà ṣe ẹbọ tiẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni, torí kò fẹ́ẹ̀ sí ẹ̀sìn tí kò ní gbàgbọ́ nínú ètò. Àwọn àáfàá tá à ń sọ yìí wọ́n ń ṣiṣẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí wọ́n á sọ wípé omi àdúrà àbígbà báwo, ara ẹbọ ni. Wọ́n lè má fi àwọn nǹkan tó níṣẹ̀ṣe fi ń ṣe tiẹ̀, wọ́n lè má fi ṣe bí ó ṣe yàtọ̀ nínú kìrìsìtẹ́nì àti mùsùlùmí, ṣùgbọ́n gbogbo ètò tí wọ́n ń ṣe ẹbọ ni. Ìdí tí wọ́n fi ń ṣe eléyìí kò yé ẹnìkan láti máa bu ẹnu àtẹ́lu ìṣẹ̀ṣe, nítorí kò sẹ́ni tọ́lọ́run ná láti wá gbèjà òun. Ìjọ Ọlọ́run kò ṣeé gbè, Ọlọ́run ò rán wa níṣẹ́ tí wọ́n ń jẹ́. Tí wọ́n bá tú ìdí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yìí wò, ìsàlẹ̀ ọ̀rọ̀ wọn ó lẹ́gbin, ìgbésí ayé wọn kún fún ẹ̀gbin, títí dé orí àwọn wòlíì míì náà ni ó wà nínú ìṣẹ̀ṣe náà tó jẹ́ wípé bẹ́ẹ̀ bá yẹ̀dí wọn wò ẹ máa bẹ́gbin ń bẹ̀. Gbogbo àáfàá kọ́ ni kò dára, bẹ́ẹ̀ kì í ṣe gbogbo wòlíì, ṣùgbọ́n nítorí àgbàsódì ẹ̀sìn àjèjì yìí, òótọ́ tó wà ń bẹ̀ ni pé ẹ̀sìn àjèjì ni. Ètò àwọn ìran kan ní, àṣà àwọn ìran kan ní, kì í ṣe tiwa. Ọlọ́run dẹ̀ rí wa kó tó dá tiwa fún wa. Ṣé rí àwọn èèyàn kan wà tó jẹ́ wípé wọ́n mọ̀ pé táwọn ń ṣe kò dára o, ṣùgbọ́n nítorí owó tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ àwọn tó mẹ́sìn yìí wá, ó jẹ́ kán rò òótọ́ ṣùgbọ́n wọn ò lè sọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn, àwọn òjíṣẹ́ tí wọ́n pera wọn lójíṣẹ́ Ọlọ́run yìí, ni wọn ò tó sọ fún àwọn olórí wọn pé tí wọ́n ń ṣe kò dára. Wọn ò tó bẹ́ẹ̀ láti sọ, torí gbogbo nǹkan tí ò dára tí wọ́n ń ṣe ó máa dá lójú àwọn alátẹ̀lé wọn. Wọ́n ti fi ẹ̀sìn kó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́rú, wọ́n ti fi agọ̀ dí wọn lójú, ìyẹn lójú ẹ̀mí, láti rí wípé nǹkan táwọn aṣíwájú wọn ń ṣe nínú ẹ̀sìn kò dára tó. Ìwà lẹ̀sìn. Tó bá wu Ọlọ́run láti mú ẹ̀sìn kan ṣoṣo fún gbogbo ọmọ ènìyàn, kò ná láti ṣe bẹ́ẹ̀, kò ná ní nǹkan kan. Èrò wa nínú ọ̀rọ̀ ẹ̀sìn ni pé Ọlọ́run ọba ó ti ṣètò ayé, òun ló ṣètò ẹ̀ débi ẹ̀sìn tó ní kálukú máa ṣe. Ó wá tó àsìkò tó yẹ kí gbogbo àwọn alákatakítí ẹ̀sìn kí wọ́n so ewé àgbéjẹ́mọ́wọ́. Ó yẹ kí wọ́n mọ̀ wípé ìran ènìyàn ni àkọ́kọ́ nínú gbogbo tí èèyàn bá fẹ́ ṣe. Ìran ènìyàn ló yẹ kó síwájú kéèyàn ó mú ní àkọ́kọ́. Ayé yìí sì ni a wà nígbà tí ẹ̀sìn mùsùlùmí dé àti kìrìsìtẹ́nì tí wọ́n dé bá ìṣẹ̀ṣe. Yóò wá le díẹ̀ kálejò tó sọ pé kó nílé kúrò nínú ilé rẹ̀ kó sì rọrùn láti jáde bẹ́ẹ̀. Ẹ̀sìn ìṣẹ̀ṣe ló tú ilẹ̀ fún ẹ̀sìn kìrìsìtẹ́nì àti mùsùlùmí. Òdodo tó wà ńbẹ̀ ni, tẹ́nìkẹ́ni ò dẹ̀ lè sọ pé bẹ́ẹ̀ kọ́ ló rí. Gbogbo ẹni tó rò wípé ẹ̀sìn tó ń gbé dání ó dáa ju tẹnìkejì lọ, ẹ jẹ́ á mọ̀ wípé bírú ẹni bẹ́ẹ̀ ò bá jẹ́ ni aburú, ẹlẹ́tàn ẹ̀dá ni. Torí kò sí nǹkan tẹ́ ẹ lè mọ̀ tán nípa ẹ̀sìn. Èèyàn ló sọ fún yín, kì í ṣe Ọlọ́run. Ta ló kọ́ yín láwọn nǹkan tó wà nínú Kúránì àti Bíbélì? Ta ló kọ́? Ta ló kọ́ yín? Ta ló sọ fún yín bó ṣe jẹ́? Ṣe bí èèyàn ni. Ibi gbogbo ni Ọlọ́run wà. Kò sí ẹ̀sìn kan pàtó tọ́lọ́run pa láṣẹ wípé ilẹ̀ gbọ́dọ̀ ṣe. Kò dẹ̀ sọ fún yín wípé òun yan ẹ̀sìn kan láàyò. Ìtòwù yín lẹ́nu lẹ̀ ń sọ. Tá a bá wá ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn, ó yẹ kó máa jẹ́ pé ẹni tó bá fẹ́ sọ orí rẹ̀ gbọ́dọ̀ pé, irú ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ jẹ́ olórí pípé. Bí èèyàn kan bá wá ń lọ́gun tó ń sọ wípé ẹ̀sìn kan ló dáa ju ìkan lọ, ẹ̀sìn kan ni yóò gbé èèyàn dé ọ̀dọ̀ Olódùmarè,
a jẹ́ pé òun àti Olódùmarè ló jọ ṣèpàdé kọ́ yẹn. Nǹkan tí ń ṣerú èèyàn bẹ́ẹ̀. Ọ̀rọ̀ ẹ̀sìn dàbí ọ̀rọ̀ ènìyàn pẹ̀lú ojú ọ̀nà àti mọ́tò. Ènìyàn ń lọ síbì kan, ojú ọ̀nà ni ó gbà kọjá, mọ́tò ló sì máa wọ̀. Kò pọn dandan kí wọ́n wọ mọ́tò kan náà tàbí gba ibì kan náà tí àwọn ènìyàn bá ń lọ síbì kan. Ẹlòmíì lè wọ káà, kẹlòmíì gbé ọ̀kadà, kẹlòmíì wọ bọ́ọ̀sì, ẹlòmíì lè gbàjẹ̀bú òde débàdàn, ẹlòmíì lè gba ibi tó bá wù ú débàdàn. Ṣebí kéèyàn ó ti débi tó ń lọ ni. Ọ̀pọ̀ mọ́tò tó dáa tẹ́ ẹ rò pé ń ló dáa ló máa ní jàǹbá lọ́nà torí wípé ó rẹwà jù lójú àwọn ènìyàn àti lójú dẹ́rẹ́bà tó ń wà á. Bó bá wá ṣe tẹ iná ẹ̀ tó, tí bírèkì bá já lójijì, ó ṣeé ṣe kó pàdánù ẹ̀mí ẹ̀ sọ́nà. Ṣùgbọ́n mọ́tò tẹ́ ẹ rò pé kò dáa, ó ṣeé ṣe pẹ̀lú kùjẹ́kùjẹ́ tó ń lọ́hùn kó jẹ́ wípé òun ló máa gbé ní débi tí ẹ̀dá ń lọ. Ẹ̀yin alákatakítí àti wòlíì àtàáfà àtàwọn alákatakítí tó wà nínú ẹ̀sìn ìbílẹ̀, àsìkò rèé o. Ó yẹ kẹ́ ẹ mọ̀ wípé tẹ́ ẹ bá ní ìmọ̀, pàápàá jùlọ ẹ̀yin àáfà àti wòlíì, tẹ́ ẹ bá ní ìmọ̀ tòótọ́ nípa Ọlọ́run, ẹ ní jáde máa polongo wípé ẹ̀sìn kan ló dára jù. Ẹ máa jáde láti máa polongo ìwà. Àwọn olóṣèlú wà ńbẹ̀, àwọn tó ń bayé ẹ̀dá jẹ́ wà ńbẹ̀, àwọn apànìyàn wà ńbẹ̀. Ẹ wàásù ọ̀rọ̀ Ọlọ́run fún wọn, ẹ ṣe wáàsí ọ̀rọ̀ Ọlọ́run fún wọn. Kí ló wá dé tó jẹ́ wípé ìwà àìnílàákàyè tó wà nínú yín ilẹ̀ fi ń hùwà bó bá lè dàrú kó dàrú. Ọ̀rọ̀ ẹ̀sìn lẹ́ ń pariwo. Ta ló sọ fún yín wípé ẹ̀sìn tẹ́ ẹ gbé dání yẹn ló máa gbé yín dálùjánà àbí párádísè? Mo máa ń sọ pé Ọlọ́run ò gọ̀. Ẹ̀yin tẹ́ ẹ lẹ́yìn sin Ọlọ́run ẹ gọ̀ torí pé ẹ̀tọ́ Ọlọ́run ń sìn, Ọlọ́run ló ń sìn wá. Bẹ́yìn tẹ́ ẹ wá ń bú ẹ̀sìn kan, tí wọ́n bá wá bú ẹ̀sìn tí yín padà, yóò máa dùn yín, yóò máa dùn yín. Ẹ jẹ́ ká jáwọ́ nínú àwọn ìwà kébékébé, ìwà dàlúrú tá à ń sọ nípa èyí. Àáfàá kan ṣètò kan, ó sọ̀rọ̀ nípa àṣà ìṣẹ̀ṣe ìlú kan. Bó ṣe ń sọ̀rọ̀, àwọn ọ̀rọ̀ tó ń sọ díẹ̀ wà tó dáa, ṣùgbọ́n ẹ ti mọ̀ wípé kò sọ nítorí àtúnṣe, bí kò ṣe pé ó ń sọ láti dá ìjà ẹ̀sìn sílẹ̀ torí ọ̀nà tó gbà sọ. Àmọ́ síbẹ̀, ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe. Àwọn oníṣẹ̀ṣe àsìkò yìí, ayé la bá ìṣẹ̀ṣe, àwọn baba wa sì ti ṣe. Ṣé báwọn baba wa ṣe ṣe lẹ́yìn náà ṣe ń ṣe? Èwo ló yẹ ká yí padà nínú ìṣẹ̀ṣe tá a rò wípé ó yẹ ká yí padà? Àsìkò tó láti pe àjọ tó nírònú, pàápàá jùlọ ẹ̀yin eléégún àti ọlọ́jẹ̀. Nǹkan tó bá kù díẹ̀ káàtó nínú àṣà ìjáde eégún, bíi kí wọ́n máa lu àwọn èèyàn lẹ́gba láì jẹ́ wípé ara wọn ni, pàápàá jùlọ àwọn tí ò mẹ́gba dání, àgàgà àwọn tó ń lọ jẹ́jẹ́ wọn. Ṣe ló yẹ ká lo àǹfààní àsìkò yìí ká fi tọ̀làjú sí eléyìí, kéégún jáde nírọ̀wọ́rọsẹ̀ pẹ̀lú ijó àti ìlù. Bẹ́ẹ̀ bá sì mẹ́gba dání, kì í ṣe kẹ́ ẹ máa fi lùyàn tàbí kẹ́ ẹ máa fi lura yín. Àmọ́ tó bá wá jẹ́ pé nǹkan kan wà nínú ọ̀rọ̀ ẹgba yìí tẹ́ ẹ fi gbọ́dọ̀ má lùyàn, ẹ jẹ́ kó jẹ́ ẹ̀yin àtàrà yín, kì í ṣẹni tí ò bá yín jáde eégún. Ẹ̀yin oníṣẹ̀ṣe, eégún tó ń na ènìyàn tí ò ṣẹ́, aburú ló ń ṣe. Bá a bá là ń ṣètùtù ìlú, a gbọ́dọ̀ máa wá ìbínú aráàlú. Eégún tó ń lu ènìyàn tó ń lọ jẹ́jẹ́, ó ń tẹ̀ tó àwọn èèyàn mọ́lẹ̀ ní lóòótọ́ àtòdodo. Ṣùgbọ́n náà tí àwọn àáfàá tó ń sọ̀rọ̀ ń gbà sọ,
wọ́n mọ̀ọ́mọ̀ fẹ́ da ìṣẹ̀ṣe lójú bolẹ̀ ni, kì í ṣe pé láti ṣe àtúnṣe, torí wípé wọn ò fẹ́ kí ìṣẹ̀ṣe wáyé. Wọ́n fẹ́ yọ ìṣẹ̀ṣe kúrò, wọ́n fẹ́ sọ di ẹlẹ́sìn kan kọjá ẹ̀sìn tiwọn. Àwọn àáfàá yìí ni mò ń bá wí. Kò yẹ kẹ́sìn ìbílẹ̀ lóòótọ́ kóun náà jẹ́ jàgídíjàgan. Èmi náà faramọ́, mi ì faramọ́. Ṣé rí àwọn àáfàá tó ń tẹ ìṣẹ̀ṣe lójúmọ́lẹ̀ tàbí ẹ̀sìn kìrìsìtẹ́nì tí wọ́n ń tẹ ìṣẹ̀ṣe lójúmọ́lẹ̀, ẹni tó bá lára àjọ̀hún ò ṣe dáa, ó ti bú baba ńlá baba rẹ̀ mọ́. Kò sì dájú wípé Ọlọ́run gọ̀ bíi tiwa, nítorí wípé Ọlọ́run kò ní fi èèyàn rere sílẹ̀ nítorí ẹ̀sìn kó nawọ́ gẹ́ èèyàn burúkú nítorí pé ó ń de kọ́là pásítọ̀ tàbí ó ń wé láwàní sórí kó wá sọ di ẹni àmúyẹ níjọba ọ̀run. Oníṣẹ̀ṣe, ibi tí àtúnṣe bá yẹ kó wà kó tètè wà. Ẹ̀yin ọ̀jẹ̀ ẹ̀sà ògbìn ará òde ògbólúkẹ́, ọmọ eke mi ọjọ́ tọ́ya kan gbé fọ́ya, ọmọ ẹ̀yìn mi òjọ́ tó ṣàkán gbé fóòsà láwẹ̀. Ẹ mọ̀jà tanra wa jẹ o, tá a bá ń tanra wa jẹ lóko. Àṣà Yorùbá ló dáa jù lágbàáyé. Ìṣẹ̀ṣe Yorùbá sunwọ̀n. Nǹkan tó bá mú àwọn aláwọ̀ funfun máa wá kọ́ ifá. Òyìnbó kì í fi àkókò wọn ṣòfò lórí nǹkan tí ò bá wúlò. Tẹ́ ẹ bá wá rí àwọn aláwọ̀ funfun tálágbẹ̀dẹ wọn ń lurin lójú kan náà, ẹ wò ó ní tí wọ́n fẹ́ mú bẹ̀ ni. Ẹ̀yin àáfàá àti pásítọ̀ tẹ́ ẹ̀ náà ní ìṣẹ̀ṣe nítorí ẹ̀sìn ẹlẹ́sìn tẹ́ ẹ fẹ́ fi ba orírun wa jẹ́, Ọlọ́run ò ní gbà fún yín o. Kò rọrùn kó didi ìlú kan kó jẹ́ ẹlẹ́sìn kan, ó sì yí Ọlọ́run ju èmi àti yín lọ. Ẹ̀yin tẹ́ ń fojú àbùkù wo ìṣẹ̀ṣe, ẹ má ṣe àṣìṣe o. Àṣìṣe gbáà lẹ̀ ń ṣe. Tẹ́ ẹ bá láwọn nǹkan míì láti yọ kúrò, ẹ bá sọ pẹ̀lú ìfẹ́, torí ìṣẹ̀ṣe àwọn ìran kan lẹ́yìn gbé dání. Ẹ fi ti ìrandíran yín ti baba ńlá yín sílẹ̀. Àwọn nǹkan tí wọ́n ń sọ fún yín wípé ó lè wòsàn, ó lè gbàlà nínú àwọn ìwé Bíbélì àti Quran, òótọ́ ni, ó lè ṣe bẹ́ẹ̀, ṣé ewé àti egbò kìí ṣe jù bẹ́ẹ̀ lọ. Kì bá rọrùn kẹ́ ẹ mọ́ wulẹ̀ tẹnu bá ìṣẹ̀ṣe, kẹ́ ẹ mọ́tò ẹ̀tọ́ àwọn oníṣẹ̀ṣe náà lójúmọ́lẹ̀. Ibi táṣìṣe bá ti wà, ẹ pè wọ́n ṣàkíyèsí. No religion is perfect. Kò sí ẹ̀sìn tó perfect. Àwa náà koro ojú sí kan máa fẹ́ gba na aláìṣẹ̀ lásìkò ọdún eégún. Ẹ má jẹ́ kí àwọn olórí búsán kan fẹnu ba ìṣẹ̀ṣe jẹ́ o. Ọlọ́run ló fún wa o. Ìtọ́lọ́run fún àwọn àràbù lẹ̀sìn Ìsìláàmù. Bí wọ́n bá wá gba tàràbù tí wọ́n fi ti baba ńlá wọn lẹ̀, kán mọ́ fi àràbù ba Yorùbá jẹ́. Kó ní kálukú sí ẹ̀sìn ẹ̀. Ẹ̀sìn oníkálukú bẹ́ẹ̀ bá nígbàgbọ́ pé oní ó gbé yín déwájú Ọlọ́run, ẹ̀yin lẹ mọ̀. Ṣùgbọ́n wọn ò pè yín sí tìṣẹ̀ṣe o. Ọ̀rọ̀ yín ti di má fi lọ̀ mí ń dá sí àbójúgun lẹ́gbẹ̀ẹ́ etí. Bákan náà, ẹ̀yin ìyá Ọ̀ṣun aláṣọ funfun tẹ́ ń tọrọ owó kiri ẹsẹ̀ títì, bí ìṣẹ̀ṣe ò bá gbè yín, ẹ fi ilẹ̀ o. Ẹ̀ ń ta epo bá aṣọ àlà àwọn ọlọ́ṣun. Ẹ̀ ń ta epo bá aṣọ àlà sẹ́ẹ̀. Èwo làbùrọ̀ máa wọṣọ funfun Ọ̀ṣun, máa gbé gbá, máa gbàgbó, máa gbé kíní káàkiri ẹsẹ̀ títì. Ẹ wá léra yín lẹ̀ ń bẹ̀. Ó yẹ kí ìjọba máa kó yín o. Ẹ ń bà ìṣẹ̀ṣe jẹ́ ni o. Ẹ ṣe ìṣẹ̀ṣe yín níbi tó ti yẹ kẹ́ ẹ ṣe. Ẹ má sọ Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ ọlọ́mọ òrù, ẹ má sọ lẹ́nu. Ẹ má sọ lẹ́nu. Lóòótọ́ kò síbi tí ṣe ò sí. Ara wọn tí wọ́n wà lẹ́sẹ̀ títì tí wọ́n láwọn ń gbàdúrà fún yàn nílé ìlànà ti kìrìsìtẹ́nì tó yẹ pé owó ni wọ́n ń tọrọ. Ara wọn tí ó dá ojú ọdá ní sàlámù aleikum tó jẹ́ pé bákan náà wàhálà ń fẹ́ lọ́la gbogbo ẹ̀, owó ni wọ́n ń tọrọ. Ṣùgbọ́n ẹ̀yin oníṣẹ̀ṣe, ojú wà lára yín. Ẹ̀yin ọlọ́ṣun yìí wọ́n lè tètè dá yín mọ̀ pẹ̀lú aṣọ yín. Ẹ lọ ṣe àtúnṣe.
lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ọwọ́ tẹ ọkùnrin kan tó pa nọ́ọ̀sì ní Anambra ní Ògbóníké níjọba ìbílẹ̀ Òyì. Ṣé lóòótọ́ ni? Torí ńgbà tó wọ́n pa arábìnrin yìí wọ́n ní wọ́n gé wẹ́lẹ́wẹ́lẹ́. Lára ẹran ara rẹ̀ tí wọ́n rí gbà lọ́wọ́ babaláwo kan tí ọ̀rẹ́bìnrin ọkùnrin tó pààyàn yìí jẹ́wọ́. Ṣé lóòótọ́ ni? Wọ́n jẹ́wọ́, wọ́n ní bá àwọn babaláwo kan làwọn ń tà á fún. Ó ti tó bíi 3 báyìí nílùú Anambra. Lóòótọ́ kì í ṣe ilẹ̀ Yorùbá ló ti ṣẹlẹ̀, ṣùgbọ́n babaláwo ni babaláwo ń jẹ́. Ẹ̀yin babaláwo oníṣẹ̀ṣe ẹ tètè gbéra pa, ẹ tètè prove ara yín, ẹ jẹ́ káyé ó mọ̀ wípé òòṣà tí kì í gba ẹ̀jẹ̀ èèyàn, kì í gbára èèyàn. Ẹni tí wọ́n bá mú bí ọwọ́ ṣe tẹ ọmọkùnrin tó pa Afsom Abdulrahman nílùú Ìlọrin, ẹ tètè jáde fúnru ẹ̀ níbẹ̀ o, kẹ́ ẹ pariwo síta. Bí ayé ti bàjẹ́, bí wọ́n ṣe wá ń bẹ̀rẹ̀ èèyàn lọ́wọ́ àáfàá ní ń bá lọ́wọ́ pásítọ̀, ni wọ́n ń sọ pé wọ́n rí orí èèyàn lọ́wọ́ pásítọ̀ àtàáfàá, bẹ́ẹ̀ ni wọ́n sọ pé wọ́n rí lórí babaláwo. Bó o la ṣe fẹ́ bọ́ nínú gbogbo wàhálà yìí? Ẹ̀sìn náà sì ni o, abẹ́ ẹ̀sìn ni gbogbo orí burúkú yìí ti ń ṣẹlẹ̀. Àwọn tó ń pariwo ẹ̀sìn tẹ́ ẹ pè léèyàn nínú ẹ̀sìn yìí, àwọn náà ni wọ́n ń ṣorí burúkú yìí. Àwọn tẹ́ ẹ lè pàdé ńta kẹ́ ẹ níwà burú apààyàn ń bẹ lọ́wọ́ wọn. Gbogbo olówó tẹ́ ẹ bá rí, gbogbo wòlíì tẹ́ ẹ bá rí, gbogbo àáfàá tẹ́ ẹ bá rí, babaláwo tẹ́ ẹ bá rí kọ́ léèyàn. Ẹ jẹ́ ká ṣọ́ra wa o. Ìbí ilé mi rí dé o. Ìṣẹ̀ṣe làgbà. Ìlú wa ò ní dàrú, ìran wa ò ní dàrú. Kẹ́lẹ́sìn ó ṣe ẹ̀sìn ẹ̀, kí wàhálà ó má bàa máa ṣẹlẹ̀ lójoojúmọ́. Tẹ́ ẹ bá látúnṣe tẹ́ ẹ fẹ́ ṣe sí, ẹ sọ pẹ̀lú fẹ́, ẹ mọ́